Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Kí ló máa ń fa jẹlọsí? Bóyá tọ̀rẹ́ mi bá ń ṣe oríire tára ń ta mí má ṣe lára, ìyẹn ni jẹlọsí nìyẹn. Àbí pé obìnrin méjì kò sóbìnrin tó fẹ́ rival, a lè máa tọra wa jẹ, no woman one rival. Àwọn baba ńlá wa láyé àtijọ́ nígbà tí wọ́n ń gba rival àwọn ìyá wa yẹn, kí ni ṣe wọ́n á búra fún wọn ni. So wọ́n gbà tipátipá ní àdìkọ́ṣọ̀. Ìyálé ló máa tọ́jú ọmọ ìyàwó, kò dẹ̀ sẹ́ni tó wọ́n bí dá. Wọ́n ti fún wọn láyé lála, gbà tí mo kéré gan wọ́n yìí fún wọn láyé lála nílùú mi. Bẹ́ẹ̀ ni tó bá ti gba ayé lála, ó bí ẹ dáa kó ṣe kà. So ọmọ tó ń gbé wá sílé wàá máa fẹ́, ó máa fẹ́ràn ẹbí ọmọ ìbọn tó bá ti ṣe bí ó máa wúkú ni, ó máa wúkú ni, kò lẹ́rọ̀. So wọ́n kọ́ṣọ̀ wọn ni, kò sóbìnrin tó fẹ́ pé méjì, obìnrin ò kò sóbìnrin tó fẹ́ lórogún, kò sóbìnrin tí kì í jowú. Ọba tó tún mọ̀ pé àṣà wa òun ti di àlejò sí kọ́ṣọ̀ òun, heritage òun kọ́ máa jọba mọ́. Yes, eléyìí tẹ́ fi máa kó bá wa. Tẹ́ bá mọ̀ pé kọ́ṣọ̀ yín ẹ ti wà alien sí ara yín, ẹ free. Mo sọ ọba tó bá fẹ́ ṣe àfáà kó lọ ṣàfáà, kó ṣe àfáà, ṣùgbọ́n don't go to the throne. Ẹ má kó wa sí wàhálà, because wọ́n sọ pé láì ṣe kinní wọ́n ló àjálù gidi ni wọ́n ló ń kó bàlú. Ẹ dẹ̀ wo gbogbo ìdàrúdàpọ̀ tó bá wá ń sìn nílẹ̀ Káàárọ̀ Àjíire tí ò dẹ̀ sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí ò sí gbogbo yẹn ń bẹ̀ tẹ́lẹ̀, tó yẹ pé kò sí peace mọ́ nílùú wa. Tẹ́ bá ń tàn wá jẹ kò sí. Mo mọ̀ pé wọ́n ti ní ọdún yìí wọ́n tún ti ríran. Gbogbo àwọn bàbá wòlíì yìí wọ́n nílé sílùú òyìnbó, they have houses. Àwọn ọmọ wọn ò wá sílùú òyìnbó wá struggle, wọ́n ní owó, so wọn ò lè support Yorùbá nation o, and they will continue láti máa revision fún yín láti sọ yín di òpònú. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ mọ̀ pé tá bá gba Yorùbá nation, ṣe mọ̀ pé wọn ò ní relevant mọ́. So àwọn ò dẹ̀ ronú pé táwọn bá kú ipe ìyá yìí náà máa kan àwọn ọmọ, ṣùgbọ́n olùgbèjà ọmọ òrukàn lọ́lọ́run ó máa gbà wá lọ́wọ́ gbogbo wọn o. Tó máa ń rí àwọn vision, tó máa ń rí oríṣi gbogbo prophecy wọn ò ṣẹ o. Ẹ jẹ́ ká kúrò nu prophecy. Wọ́n tún ti ka prophecy tí mi ò tiẹ̀ ka kankan lọ́dún yìí, mi ò fẹ́ ka, wọ́n ti send ẹ̀ sí mi ò ka kankan o. Ẹ jẹ́ ká kúrò nu prophecy ránu o. Ẹ jẹ́ ká face reality o. Let's face reality in 2023. Mo lè máa encourage wa, ẹ jẹ́ ká lọ ṣe research. Má dúró lórí pastor ẹ, má dúró lórí àfáà, má dúró lórí imam. Your faith mú gbàgbọ́ kúrò, face reality. Faith wọ́n fi máa ń replace ẹni tó bá ní faith ó máa kú bí òpó. Mi ní kò sí faith, agbàgbọ́ pé Ọlọ́run wà. We all believe in universe pé Olódùmarè exist, but àwọn ìtàn kan wà tó kàn gbàgbọ́ tó ò mọ source ẹ̀. Tó bá gbé àwọn nǹkan míì wà tán kọ sínú Bible àti Quran, wàá rí pé àwọn èèyàn ló kọ kínní yìí. Bẹ́ẹ̀ ni the same. So ọmọ tó bá ti sọ lẹ́nu ó ti sàpò ìyàkọ́. So ilé tẹ́ ẹ sọnù òun ló fi àkóhun ní gbogbo yín ṣe gbé àpò ìyàkọ́ ọrùn. Nǹkan tí Ọlọ́run ṣe fún wa ní ìlú wa kò yẹ kébi pa wá, bọ́ nítorí pé ẹ sọ ilé nù, ẹ sọ àpò ìyàkọ́. Ayé bàbá Awólọ́wọ̀ ẹ lọ ṣe investigation dáadáa. Bàbá Awólọ́wọ̀ wọ́n ní gbogbo wọn gbà yẹn Ìdí Ògún ni wọ́n lọ, Ajáṣin, Bísí Ọ̀nàbánjọ, Bọ́lá Ìgè, Jákàndé, wọ́n náà lọ búra Ìdí Ògún ni pé a fẹ́ wá sáàbù ni, a fẹ́ sin ìran wa, a ò ní kówó jẹ. Wọ́n gbọ́ ṣe gọ́fúnà wọn ò kọ́lé wọn ṣe nǹkankan nínú kò sí yẹn. Wọ́n dẹ̀ mú ayé dẹrùn fún ìran wọn gbà náà. Wọ́n lọ búra ní Ìdí Ògún. Ìdí Ògún ni wọ́n ní wọ́n lọ. Ṣebí gbogbo nǹkan táwọn bàbá yẹn ṣe ń sìn, àwọn ọmọ Jésù àtàwọn ọmọ ànábì wọ́n ti bàjẹ́. Ìyẹn àwọn governors wọ́n ti bàjẹ́ náà. Àwọn ọmọ Ògún lákàáyé Ọ̀ṣìnmọlẹ̀ wọ́n fún wa ní free education, wọ́n fún wa ní free health, wọ́n fún wa ní gbogbo ẹ̀. But àwọn ọmọ Jésù ń sìn, àwọn ọmọ Jésù àtàwọn ọmọ ànábì wọ́n fi ayé ni wá lára. Wọ́n sọ àwọn ọmọ wa daṣẹ́wó. Gbogbo àwọn youth wa ti daṣẹ́wó tán. Ẹ wá ní ká máa sọ̀rọ̀ pé kán má ṣàṣẹ́wó. Owó wo ni mo fẹ́ kó fún wọn? That is the question.
mi ò ní kọ́ máa ṣaṣẹ́wó but ìyà ló sọ àwọn ọmọ ọlọ́mọ daṣẹ́wó náà, ìyà ló sọ wọ́n daṣẹ́wó, ìyà ló sọ wọ́n di aṣẹ́wó. Òkè tí n bá ní ẹ má ṣaṣẹ́wó mọ́ òbó ni mo ti fẹ́ rówó tí mo fẹ́ fún wọn. Àwọn tó yẹ kó ràn wọ́n lọ́wọ́ tó yẹ kó fún wọn lówó wọ́n ra jẹ́ẹ̀tì 5-6, wọ́n máa tún sọ fáwọn ọmọ yẹn pé kán tún nínú owó tó lọ ṣaṣẹ́wó yẹn pé kán tún wá sò ẹ̀ sí church, wípé tí wọ́n bá sò ẹ̀ sí church tán ọ̀nà máa là fún wọn, wọn kíá, they don't care. Àwọn tó yẹ kó help wọn àwọn làwọn bàbá millionaire, yes but owó yẹn wọ́n rán àwọn yẹn wọ́n rán wọn iṣẹ́. So you see, look at what they turn us to. Ẹ sọ wá di yahoo plus yahoo, gbogbo nǹkan tí àdà lẹ sọ wá dà. Àwọn ọmọ Jésù wọ́n fi Jésù búra wọ́n dẹ̀ kówó jẹ, ṣé kò rí bẹ́ẹ̀ ni? Ṣé mo condemn? Òótọ́ ni. Àwọn ọmọ ànábì fi Koran búra wọ́n búra wọ́n dẹ̀ kówó ìlú jẹ, wọn ò tún ìlú ṣe, ṣé kò rí bẹ́ẹ̀ ni? Àwọn ọmọ Ògún wọ́n dẹ̀ lọ ìdí Ògún wọ́n lọ búra wọ́n ní àwọn fẹ́ serve láti gba ayé Awólọ́wọ̀. Ògún ni wọ́n fi búra, wọ́n fi ìgbà tó ń fi Ògún ràn ní ilẹ̀ wa ayédèrú fún wa ní South West. Òun ló jẹ́ kí gbogbo àwọn Ìgbò fi wá gbélẹ̀ wa, education ló jẹ́ káwọn Ìgbò wá gbé lọ́dọ̀ wa náà. Ìwé ọ̀fẹ́ táwọn education Ìgbò nílò torí pé Àsíkíwé ò fún wọn, máa ní Tafawa Balewa kò fáwọn Haúsá education. Ìwé ọ̀fẹ́, ẹ̀kọ́ ọ̀fẹ́, free health, gbogbo ẹ̀ t'Awólọ́wọ̀ ṣe, òun ló jẹ́ káwọn Ìgbò yà wá sílẹ̀ káàárọ̀ àjíire. So tó bá sọ mi ò condemn, reality ni, torí pé òótọ́ ó máa ń korò. Tó bá dé church ń sìn Ògún ni wọ́n máa bú, wọ́n á bú Ṣàngó, wọ́n á bú gbogbo ẹ̀. But èmi sọ nǹkan dáadáa tí àwọn Ògún ti ṣe nínú ayé wa. Ògún ni wọ́n fi ń búra nígbà náà. Ògún lákàyé lọ tó bá gbà mí tún lọ ṣèwádìí. À ń padà à ń wẹ̀yìn wò ní Ifá ní ògbè wẹ̀yìn wò. Ìgbà tí wọ́n lọ búra nídìí Ògún wọ́n tún ìlú wa ṣe. Kò sí kidnap, kò sí nǹkankan tí èṣù ń ṣọ́ ìlú wa.
tá a bá gba independent mind they won't control us anymore. nǹkan táwọn Chinese gbà nìyẹn táwọn Chinese fi tí ayé wọn fi dá 30 years ago ní Chinese ṣe cultural revolution. Look at their life now. So tí àwa ọmọ Oòduà náà bá ṣe cultural revolution ẹ rí i pé Ọlọ́run fúnra ẹ̀ òun ló máa dìde gbogbo eléyìí tá a lá ń jà yìí Ọlọ́run fúnra ẹ̀ ló máa dìde tó máa ṣe àṣepé ẹ̀ fún wa tí a ò tapping sí ìtàn onítàn mọ́. nígbà tá a la fẹ́ gba òmìnira a lọ gbé àlùkùrán àti báíbù tó dẹ̀ jẹ́ pé nínú ìṣẹ̀dálẹ̀ wa kò sí nǹkan tó ń jẹ́ báíbù àti àlùkùrán. tẹ́fẹ́ bá máa ṣàfà yín ẹ ṣe tẹ́fẹ́ bá fẹ́ ṣe kíní ẹ ṣe bọ́ tẹ́fẹ́ bá fẹ́ sọ̀rọ̀ òmìnira yín ẹ gbàgbé báíbù àti koran. mi lọ sí chọ́ọ̀chì yẹn kó lọ jó fún Jésù go and dance for your Ànábì bọ́ tẹ́fẹ́ bá fẹ́ sọ̀rọ̀ òmìnira ìṣẹ̀dálẹ̀ tó bá ní ìlú kọ̀ọ̀kan tó ń fi koran tẹ̀ àti báíbù yes ẹ̀ẹ́dẹ̀ lè fi àlùkùrán àti báíbù divide Nàìjíríà because nǹkan méjì tó fi so wá pọ̀ nìyẹn. ìgbà tí wọ́n dá Nàìjíríà ńlẹ̀ wọ́n fún wa ní àlùkùrán àti báíbù láti unify wa wọ́n dẹ̀ tẹ ìṣẹ̀ṣe rì ìṣẹ̀ṣe dẹ̀ ni wọ́n fi ṣẹ̀dá wa ṣẹ̀ṣe náà fi ṣẹ̀dá ìlú wa odù ló bí gbogbo ìlú wa odù ló bí gbogbo wa. so tá a bá fẹ́ gbòmìnira a ní láti tiwa yẹn ní ká gbé tiwa yẹn gangan tí nǹkan táwọn babaláwa fi gbalẹ̀ tán fi ń gbénu gbó tí nǹkan kan ò ṣe wọ́n ìyẹn làwọn àtẹ̀lé because tó ní oníṣẹ́ kì í jẹ́ kíṣẹ́ ìbàjẹ́ nígbà tó wá fi orúkọ Jésù àtànọ́bì so Nàìjíríà pọ̀ tẹ̀lé wàá rò pé orúkọ Jésù àtànọ́bì yẹn máa tú Nàìjíríà ẹ̀ ń tanra yín kò lè dáhùn torí wọ́n lóníṣẹ́ kì í jẹ́ kíṣẹ́ ìbàjẹ́ ṣùgbọ́n orúkọ Odùduwà Ọbàtálá wọn ò fi dá Nàìjíríà ilẹ̀ Káàárọ̀ Àjíire náà fi dá Ògún Ṣàngó Ọya so tẹ bá lọ sórúkọ àwọn yẹn á gbà yín ṣùgbọ́n tẹ bá sọ pé ẹ fẹ́ máa mísì Ọya Ṣàngó mọ́ àwọn ànábì ìyẹn náà ń pè ní àgbèrè tí Ọlọ́run ò fẹ́ ẹ ò ní gbàgbọ́ nìyẹn ẹ lè fi tírì ìwà àgbà òmìnira kò lè work that means you are unbelievers ẹ ní gbàgbọ́ nínú tiyín nìyẹn yes ó lè jára nǹkan tí a fi kó bàbá wa olóyè sínú trouble lélẹ̀ ìṣẹ̀ṣe ló gbé dání but àwọn pásítọ̀ àti àfà wọ́n ṣàfẹ́ pé kó má di pé ẹ̀rù dẹ̀ ń bà wọ́n ni pé bó ṣe ń sọ̀rọ̀ ṣẹ̀ṣe àwọn èèyàn ò ní wá ṣọ́ọ̀ṣì mọ́ so the best thing ni pé láṣà ti brainwash ẹ̀ pé káwọn ṣáà proof pé God of Israel iṣẹ́ kò sí nǹkan tí ò lè ṣe kò sí láti jọ ìbá àti July ni bàbá oníbàbá ti wà lẹ́wọ̀n àtìgbà tó lóye ti ń lo agbára ẹ̀ tí ò sí pollution kò rákòbá ṣùgbọ́n ìgbà tí àwa tí wọ́n bí sínú ẹ̀sìn àjèjì táṣà láfẹ́fẹ́ kí ti wà yìí tó dẹ̀ yẹ pé adopted ni èèyàn lòun gbé àṣẹ onílẹ̀ dání ẹni àṣẹ àwọn onílẹ̀ ìlú míì ni kó wá sèvù ẹ̀ ó lè bẹ́ẹ̀ ni òun lè fi kó lóyè Ìgbòho sí problem òun lè fi kó sí problem títí dìsí náà ọpọlọ òṣì kọ́ lọ ra Quran bákan kọ́ lọ relé mo kàn máa ń wò ó ni pé kí ló ràn pẹ̀lú ọpọlọ wa kí ló bò wá lójú kí ló bò irú ìgbàgbọ́ wo ló bá wà irú ìgbàgbọ́ wo àwọn òyìnbó kan ẹ jókòó lórí ìwé tí wọ́n kọ kọ ìtàn yín báwo làwọn bàbá ńlá yín ṣe ṣẹlẹ̀ báwo ni wọ́n ṣe succeed you don't want to know that but nǹkan tí bàbá oníbàbá ẹ̀yin rò pé wọ́n ní wọ́n gbàwẹ̀ ìgbà tí wọ́n gbàwẹ̀ yẹn wọ́n lọ sójú kí ló dé táwọn Júù ò ṣe máa gbàwẹ̀ ń sìn ẹ ti rí pé most of all this thing wọ́n kàn kọ́ sílẹ̀ láti fi